olóṣó ṣé yí wá dá arábìnrin olúra o kásìkò tó lọ mú sọ jẹ́jẹ́ láyé gbà o òkun bọ̀ jẹ́jẹ́ láyé gbà o ayọ̀. Hello, yeah, number 10 náà ni the only private hostel tó wà ní street yẹn náà ni yeah okay. ẹ máa wo gbogbo ìdíjà mi ṣé kò gbọ́ pé mọ́tò àwọn ọmọ Jamiu ṣé o gbọ́ pé wọ́n hàn lẹ́nu gẹ̀ẹ́sì yẹn ni. Ìjọ wọ́n gbé gbogbo yín burúkú ẹ̀sán ṣé etí ẹ̀dí ò gbọ́ pé ọ̀run tó lẹ́nu gẹ̀ẹ́sì. Lọ sí lẹ́kọ̀ọ́ fún ọjọ́ orí ẹ̀ bá àjẹmí kọ́sọ́mà rẹ̀. Stupid boy. I'm fine, sir. Meet our really end up with me. This is my sweetheart, Senator Olajumo and Ambassador Bamijo. I know. Ọwọ́ ara yín gangan báyìí oníkẹ́bí inú ẹ̀rọ máa wò. Ọ̀rẹ́ mi, ìjọba mi ṣe kí ní kalaba yẹn. Mo fẹ́ kọ́ ló ń ṣe ti kàí. Bàbá ẹ̀jẹ̀ náà bínú bẹ́ẹ̀ máa ń lọ ẹ̀yìn owó ẹ̀yìn ògo. Ó ti yẹ kí ni ìyá máa ń fún mi yẹn. A máa ṣe mítìlì ọ̀fẹ́ òye tó ṣe bí ìtìsókè máa lọ. Ọ̀rọ̀ tá à ń sọ lọ tó wà ní ẹ̀kọ́ ṣe àgbà. Ìfi òun lè rọ̀ mí fún ẹ. Wo ọ̀rẹ́ mi, ó dẹ̀ tún padà sẹ́yìn. Now wait, you don't know me, don't say no. Kí ni mo fẹ́? Ṣé bá lè spoil mi sí mi gan? Fi ẹ́ lẹ̀ wo ilé owó gangan. Má jẹ́ á sọ̀rọ̀ jù, má jẹ́ á sọ lẹ́sìn. Màá rí i pé mo spoil mi. Mo fẹ́ tà. Kì í ṣe just a little. Wọ́n gán dàmú. Ẹ bá spoil mi sílẹ̀. Tó mi sì mọ̀ mí dáadáa. Bìlì ókè mi náà fẹ́ mọ̀ yìí. Ayọ̀ mi, ìdùnnú. Mi ìfẹ́ kí tó mi sì wo yìí, fẹ́ kẹ́ show mi. Mo gbọ́ nǹkan kan bẹ̀ yẹn o. Yes please. Èmi máa host wọn lénìí. Oh well and good. Oh well and No good. problem. Ṣé ibi tẹ́ gbé mi lọ last night ní ibẹ̀ ni mo fẹ́ kẹ́ pé wà lọ? Kí Ṣayọ̀ lè mọ̀ pé tó jẹ́. Ibi tí wọ́n lòun gbé wa lọ. Ṣayọ̀ báàgì àbí kí ni kò bọ́? A kì í gbé báàgì ọmọ Ṣayọ̀. Ẹ bàbá mi, ẹ lẹ́ o, ẹ̀ka bàbá bàbá mi lọ́wọ́ àbí o. Ó ní owó tí mo rìn lọ́wọ́ yín ni. Tony say, if it's all
bá ń yẹ mo ti sọ fún ẹ pé mo fẹ́ bọ́ ṣàkóso Abuja ló wà come to ABJ. Bridge of contract lélẹ́yìí ìjọ yẹn ń lérè ẹ̀ léka màá spoil ẹ̀ sílẹ̀ màá bà ẹ́ jẹ́ màá ṣe kíní kan mo dẹ̀ ti sọ fún yín ọmọ Kàlàbà lèmi ọ̀fẹ́ kọ́ ló ń kó gbogbo evidence ìdíkà ẹ̀kan lọ́jà ọbẹ̀ tó dẹ̀ dùn owó ló pa torí mi ò rí sí aláròrò Yorùbá style pẹ́pẹ́pẹ́ mi. mi gbọ́dọ̀ sọ pé ò ṣẹ́ mi. ṣètò ẹ má gbé yẹn wá o ṣé nǹkan tẹ́ fẹ́ máa sọ fún mi sì ni pé tí mi ò bá wá sí Àbújá ẹ ní ṣe nǹkan tí mo fẹ́ fún mi the other time náà mo sọ fún yín pé bíbí mi ti sọnù kẹrù àmì fún mi ẹ wo pàǹdà tẹ́ ń jẹ́ kí n máa gbé kiri èmi ò dín tó mi sìn nínú ọgbà ìṣá ẹ ń wọ́ mi o. ìwọ fún ọ̀rẹ́ náà ó tún bẹ̀rẹ̀ yẹ ó pọ̀ jù student ká má tún ọ̀rọ̀ jẹ. because ṣé orí ká mú láti lè pẹ̀lẹ́ kékeré làwọn nǹkan tí ó tó ṣe ń rí yìí máa jọ ẹ lójú náà mo máa jọ ẹ lójú ò jẹ́ bẹ́ẹ̀ you understand àwọn nǹkan tí mo lè ṣe yẹn ká bẹ̀rẹ̀ láti di step by step from lower to the high level ibi tí mò ń gbé lọ ó bad. kí ni student ẹgbẹ́ 1.5 million ṣe mi ò kójú times 10 nǹkan tó bẹ̀rẹ̀ yẹn nínú àwọn olóòtú yẹn because mi ò mọ bọ́rọ̀ ẹ̀ ṣe jẹ́ nígbà tí ìsìlẹ̀ pé mi ò tiẹ̀ lóbi ọ̀rọ̀ rí àbúrò mi ò rí but when I make demands too pé mo ṣọ̀kọ̀ wá sí Àbújá I'm opposed to all that. So, well, it's not about you, but however, she's really free. Àwọn tó ń tẹ̀lé àwọn ọmọ oní jíǹsì wọ́n ń fẹsẹ̀ rìn káàkiri èmi tèmi ń tẹ̀lé odidi ambassador èmi náà ń fẹsẹ̀ rìn ṣé kò yẹ kẹ́ gbé mọ́tò sí di mi wọ́n mọ̀ pé level mi yàtọ̀ ẹnu lẹ fi ń ṣe. mo ṣẹ̀ṣẹ̀ get ibi tó ń lọ àwa surprise mi ní láti promise mo máa surprise ẹ surprise mi ẹ tẹ surprise mi. wọ́n fi ọ̀rẹ́ ìlú lè fi mi dá wọ́n dẹ̀ ṣẹ̀ṣẹ̀ mọ̀ mí mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ mí. in that case bíbá ìkọ̀kọ̀ máa ti ìwọ fìyẹn lẹ tó ní sè máa yọ rẹ ìwọ náà ń lọ look at it ikú tún bìbì lọ́wọ́ mi owó yẹn pọ̀ fún students. ọ̀rẹ́ yìí kẹta yẹn ti ẹ̀ ń kọ́ ọ. ok ṣé ṣayọ àbí. àwọn ilé ń kàwé bọ́ jẹ́ kí n túbọ̀ tó mi sìn ń gbọ́ ṣayọ ńkọ́. ọ̀rẹ́ mi jọ mo busy lọ́wọ́ má ti stop. pẹ̀lẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọ́n ṣe tiwọn káwa náà ṣe tiwa ló sọ yẹn. àbí 23-24 nílé ayé. mo gbà fún ẹ. àbí ṣayọ búkú ọmọ nìyẹn ó wà nulẹ̀ ṣayọ. ìsìn ló wá ṣẹ̀gbọ́n ohun tá à ń sọ. ọ̀rẹ́ mi ó mọ pé tọkọ la ṣẹ. ọkọ ni kò máa rán bẹ́ẹ̀mi ṣe wà yìí owó ni mò ń rán tèmi. kò ṣe agbọ́kọ lórí pàǹtẹ̀tẹ̀. ẹ ṣe o. ẹ kú ọ̀lẹ́ jàre sínétọ̀. ó lè jàre tó yẹ. ẹ kú ọ̀lẹ́ ambassador. Ṣayọ̀ bébí. ṣé wàá pa. how are you ṣé wàá òkè. mo wà òkè o. ṣé ìwé wọrí ṣá. mo ń try ìwé ń wọrí o. sẹ́yìn bá ti kà máa wọ pọlọ tà wá ẹ jẹ́ ká máa rò ìta wá. wọ́n ní ìlú ọ̀lẹ́ yín. I'm try. sókè ìdílé kí wọ́n náà máa. darling látàárọ̀ ni mo ti ń kàwé wọ́n ní kí wọ́n ṣe é díẹ̀ ta ni. it's okay. You're welcome anyhow you do. sínétọ̀ bẹ́ẹ̀ sọ fún yín pé tó bá ṣe ń lọ sẹ́nu ẹ jẹ́ kó máa gbọ̀ sílẹ̀ fèbí náà o. kò yẹ ibẹ̀ yẹn. tẹ̀yìn náà ambassador o. tẹ bá ṣe ń wọ́ sẹ́nu tẹ máa wọ́ sílẹ̀ fèmí náà kò yẹ ibẹ̀ yẹn. mo máa surprise ẹ má jẹ́ mi ní promise ẹ o ṣòrí ká tó lọ ń bíbá ilé ni kò wá rí mi wò bí. Ṣayọ̀ sá. o ní láti ní ìtura ìṣẹ́jú rẹ̀. okay sir. I know what you want and gẹ́gẹ́ bí ambassador ṣe sọ yìí. In fact kí tó lọ lẹ́yìn á pọ̀ lẹ́nu á fi aṣẹ́dàlẹ̀. mo trust yín. mo yẹn sì. inú mi máa dùn gan-an ṣé mo pé mi ò kí máa ń tọrọ nǹkan owó kan fi táìmì ìbéèrè lọ́wọ́ yín náà ni tí wọ́n ti ń fọ́ ọ̀rẹ́ mi ní 50 kẹ́yẹ́ kí bíi 30 náà máa wọ́wọ́ tèmi. Ṣayọ̀ bébí sórí ìwọ ṣáà relax ara ẹ̀ èmi gangan ni màá bẹ jà fẹ́tọ̀ ẹ̀ ìfà tọ̀tọ̀ bá gbàgbé ẹ̀ tó o ṣe báyìí o ṣàmù. wọ́n ti ń wò yín bí ìran ẹ má yẹ kó affect owó tó tèmi ẹ má jẹ́ kó affect owó tèmi. Ṣé ibi tí o sọ̀rọ̀ bí àwọn àti mọ́tò
mọ́tò mo fẹ́ gun mọ́tò mi campus big girl ni mi big girl. Máa surprise yẹ má jẹ́ sọ̀rọ̀. Ṣayọ̀, o ní láti mention pé yorùbá yìí ló fẹ́. Wọ́n là ń sọ. Lẹ́yìn olúwa ṣe wọ́n là ń sọ. And let me tell you something, like he said, in fact, kí tó lọ lẹ́yìn, o máa rọ́wọ́ ẹ̀ ṣé ti yẹ. Hello. Ẹ wo ẹ̀sùn ẹ̀yin èèyàn burúkú tó yẹ pé téèyàn bá ní ìṣòro ní wá tí ìṣòro yẹn bá ti wà sọ́ọ̀bù ẹ máa wá lọ́ọ̀bù yín kọfí mi èmi ò ráyè gbogbo yẹn o ṣó ti yẹ yín. Ejò torí Ọlọ́run ẹ pè mí padà ejò. Hello ọkọ mi my love how you doing? Èmi náà wà okay o. Rárá o wọ́n kọ́ wa ní hostel room akọ̀ káwé tó sùn. Yes. Ọkọ mi ẹ̀dẹ̀ ṣe ti fóònù in fact tí mo mú wọlé máa ọ̀rẹ́ mi gan ni sẹ́nẹ́tọ̀ ń tọ́jú mi o. Nǹkan kọ̀ wá nílé mi. That is to say ilé ọba tó jó ẹwà ló bùkún. Honey, yes, I love you too. Inú mi ayé Ṣayọ̀ ti dà orí ẹ̀ ti sọ̀rọ̀ wọ́n ti dé ó náà wà bí ṣe ń gbé fi kéde lórí. Ẹ kọ́kọ́ bá sọ̀rọ̀ náà káwọn tó máa sọ tiwa jà ẹ́. Hold on fún Ṣayọ̀. Bàjẹ́ ààrẹ ta ló ti fẹ́ ṣe olówó orí yìí máa ní. Hello, Senator. Fine, sir. Ẹ ṣé ọjọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan, ẹ ṣé gan. Ẹ bá mi ká ambassador náà. All right, sir. Kò sí problem. Ẹ jẹ́ kí n rí wọn sójú láti bá ti rí wọn. Then màá sọ fún àwọn ọ̀rẹ́ mi ṣá. Màá conclude pẹ̀lú wọn. All right, ẹ kú tọ́jú wa, ẹ ṣé o. Thank you. Hello. Hello there. Ma, ẹ pè mí padà tá bá sọ̀rọ̀ tán. Wo, ó jẹ́ tètè bá Ṣayọ̀ àbí kí ló ṣe ń porúkọ ẹ̀ sọ̀rọ̀. À ń bá sọ́nsìn, ó ń gúngí ọ̀run. Ṣé mo pé lọ́jọ́ kìíní àná tèmi náà fẹ́ introduce ẹ̀ sí tí mi náà fẹ́ já ẹ̀ sí tó rò bóyá kí n tún náà wò bó ṣe ń dọ́gbó ṣe. Bá tí mi wá tàn wò. Jẹ́ kí n pa ẹ́ nítàn. Ìtàn ló ní ìrègùn tí bá sí ìrègùn báwo lèmi ṣe tínú tèmi ṣe fẹ́ dùn lẹ́yìn. Wo. Àwa náà ti rí àti bó ṣe rí sìn láìfọ àti dá àrètí mọ́tò anytime ìyẹn máa dé. Tètè bá sọ̀rọ̀. Ọ̀rọ̀ ló ti fi tí ara ẹ̀ gbọ́ yìí èèyàn ló ń tò fún ìyẹn kó mú kó gbá múra ó bá dẹ̀ wẹ̀ kó má gbá múra kó yé gbé èrún lọ́dọ̀ ambassador èrún lọ́dọ̀ senator iṣẹ́ àsun ọbẹ̀ wọn lọ́ gbé síwájú ẹ̀ mú síbí fúnra ẹ̀ kó bù kan tó bá wọ̀n nínú ẹ̀ ni. èrún yẹn kò ń ṣàrẹ̀. Ilé ṣàmọ̀ àtẹran àti ṣàsùn kò sí nǹkan tó pè mí bẹ́ẹ̀ ojú ẹni báyìí la fi ń mẹ́ran láwo èyí wù mí òun ẹ̀ òun ló mọ ọmọ ìyá méjì ṣòwò wọn lọ́tọ̀ọ̀tọ̀ tí bá wà dáhùn pẹ̀lú àwọn pípọ̀ yẹn ti bá rí wọn I'll go with them so ẹ ní láti stress ara yín. Má sọ bẹ́ẹ̀ mọ̀ èyí wù mí èyí òun ẹ̀ ọmọ ìyá méjì ṣe tiwọn lọ́tọ̀ọ̀tọ̀. Ayé ẹlẹ́nu pé ọmọ ìyá méjì tó ṣe tiwọn lọ́tọ̀ọ̀tọ̀ owó ọ̀tọ̀wọ́ ni tó wá tówó ṣe lọ́ máa pápọ̀ máa kọ́ ní fún ìyá wọn. báwo ni ẹ fúnra mi ti bá wà dáhùn. Ọmọ ó ti rẹ̀ mí ṣe tí bá débi ilé ìgbà máa lọ sùn. Ẹ ṣé o ẹ ṣé mo rí àpòjẹ́ sí ẹ surprise. A ti délé ẹ ṣé mo alright. Okay èmi náà mọ̀ ẹ̀ ń try in fact ẹ̀ ń impress me. In fact mi ní Yorùbá máa tó stand lẹ́yìn ẹ ti tàn mí jẹ́ ó envy mi ló sell yìí. Okay, at least you are living up to your promise. Wọ́n ti rí kankan tí bá tún máa jábọ́ tòbí báyìí. Orí wọn máa scatter. Okay, senator ńkọ́ ẹ bá mi. Okay, wọ́n fẹ́ bá mi sọ̀rọ̀. Ẹ rà sá. Okay, ẹ jẹ́ kí.
Tómi sì ló ń fẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ jẹ́ kí n gbé fóònù. wọ́n lè pè é. Okay, sir. Ọ̀pọ̀lọ́. Hello ọkọ mi ayọ̀ mi ìdùnnú. ẹ wò ṣe ti rí nǹkan tí mo sọ fún yín sí fún mi ti switch off now. ẹ ṣe gan-an ẹ tún lọ wo ṣẹ́rí mo sọ fún wọn máa gbà lọ báyìí èmi tó mi sí wọn àwọn ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ náà báwọn èèyàn ti ń pé ó ti ń bá tó mi sí ìrìn ó ti ṣe oríire inú mi lẹ́yìn ṣé ṣayọ̀bọ̀ náà wà. mo wà bí mo wà bí. ẹ ti bá bẹ́ẹ̀ ní ìsọ̀tún. Hello, Senator. Ẹ ṣé gan o, ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé gan ni. Yes, sir. Tó bá ti jẹ́ choice mi kò sí problem. Mi ò má ìta, ẹ ṣé gan. Àwọn ti gbọ́ ọkọ ni. Alright, ẹ bá mi ká àgbà sọ́dọ̀ o, mo dúpẹ́ gan o, ẹ ṣé o. Okay, hello. Ọ̀rẹ́ mi, wọ́n náà ti sọ pé ọkọ ni ẹ̀ wò wá dé gbà. Ṣọ́ṣà wà pàṣà. Mo sọ fún ọmọ Kàlàbà burúkú pé máa tọ́jú oṣù akọ. Èmi ò tẹ̀lé àwọn òṣà. Báwo ló ṣe rí mi? Mo trust yín. Ẹ ó tẹ̀ bò ṣá. ilé ìwé jẹ́jẹ́ ló gbà ó. Ó tún ti dé bó ṣe máa ń dé o. kí ló tuntun dé. Bọ̀bọ́ yìí. sọ̀rọ̀ fẹ́mi. Tó bàtà wà máa sáré bèrè pẹ́ẹ́sì ojú àwọn òpin ló ń tin lọ́wọ́ tiẹ̀. Pàdé mi kó di oyè Lísítínà. Ó tẹ́lẹ̀ àwọn ẹja kéékèèké làwọn mi máa ń gbé àwọn sugar hand ṣùgbọ́n lọ́wọ́ yìí omi tuntun ti rú ẹja tuntun ti wọnú ẹ̀. àṣírí ọmọdé yìí. jọ. sẹ́nitọ̀ kò ti wọ́wọ́ mi báyìí. sẹ́nitọ̀. sẹ́nitọ̀. wọ́n ní dúró. ìyá wa ìyá wọn ò tó bẹ́ẹ̀ láti dúró. arab money ni ẹ owó epo. mo wá ti ṣiṣẹ́ fún náà tó jẹ́ pé èmi lẹ̀mí ẹ̀ èmi ló ń jẹ èmi ló ń mu èmi ló ń sùn èmi ló ń jí ṣé wàá rí gbogbo bíbọ́ gbogbo bọ́ọ̀bì. ye. èmi gan mọ ìjà ṣé always get that bond wá ṣeré. dídí dán. ṣọ ẹ wá mọ ọkọ wá wọ ṣèkìṣèkì máa mi. owó dé dóò máa ń fún mi lówó máa ń ṣọ́jú mi bọ́ kó tó. wá rí mi sí wọn fẹ́ ká ṣe bá ṣe máa ń ṣe. bàbá ṣe máa ń ṣe. bẹ́ẹ̀ ṣe máa ń ṣe orí ẹ pé ọlọ́pọlọ rẹ ẹnu ẹni ọ̀kọ̀dá ṣákàmẹ́ ó ṣàmù bẹ́ẹ̀ ṣe máa ń ṣe. a ṣe kínní yẹn fún because owó wà lọ́wọ́ ẹ̀ tó bá gbọ́ ṣìkìṣìkì máa mi. owó dé. gbogbo owó láti Àbújá gbogbo everything. ṣẹ́rí mo yé dákẹ́ tí mo yé ń gbò látẹ̀kọ́ ẹ̀ ọmọ owó èdè àbẹ́gbà wọlé ni mo ń gbò gbogbo. penetrate ni penetrate ni. ṣẹ́rí ẹ mọ̀ kọ́tù. ok ẹ jẹ́ kí n fún yín ní kílì ṣẹ́rí níbi tí máa yìí love me dé tẹ́yìn bá ti kí n náà bí mi wá jáde. ó gbọ́nkú ó lè ní wọ́n gan. bàbá dé ní pé tí ẹ bá ti lè ṣe ẹ máa kí n náà bí láìpẹ́ ti bàjẹ́ any amount. no lo fẹ́ ká gbà lọ́lọ́lọ́ bíbí rárá sàn. ibi pẹlẹbẹ ni mo fẹ́ ká ti mọ́lẹ̀ jẹ ẹ jẹ́ ká ṣe ní 1.5. gbẹgbẹgbẹ irun yẹn títí lówó àgbàgbàgbà 2 million lọ́wọ́ ẹ̀. Àbújá tó wà. ẹni sùúrù ṣé mo pé bọ̀bọ̀ ṣe Àbújá máa ní last time yẹn 2M ló ń san ó níbi tí ẹ ṣe jẹ brush ló fi sanwó torí bẹ́ẹ̀ lówó ẹ ṣe pọ̀ ṣé rí lè ẹ dúró mo fẹ́ kí a fi ibi pẹlẹbẹ. no 5 million 5 million. tó bá mọ̀ pé lọ́ọ̀bẹ̀ tó mọ̀ pé ó ṣú ọ̀fọ̀ ẹ̀ 5 ó máa sanwó náà kí ló ṣe ẹ̀. ok ẹni sùúrù mo kàn fi tì í síwájú tẹ́lẹ̀ ní 5M yẹn. Percentage. Percentage 60-40. 60-40. ẹ má gbé yẹn wá owó ló ń gojú ọ̀rẹ́ jẹ́ 50-50 mi lè dá ṣe ń tòótọ́ bọ̀ ẹ̀yin náà ẹ̀dẹ̀ lè dá ṣe. lọ ṣe. èmi ò lè ṣe bọ̀ ẹ̀yin náà ẹ̀ ní ìkọ̀tẹ́fẹ́ mi. ṣe oníbẹ̀yẹ̀ wà á sí yẹn báyìí wà á sí yẹn 1.5 2M. singa gbàgbé. oyo ló lè ṣá.
yóò ló lè ṣá. ó lè ní gọ́gọ́ ni wọ́n gọ́. ọ̀rọ̀ ṣàfihàn. owó ní ẹ̀ ti sílẹ̀ pẹ̀lú ká ló lò yóò ní ẹ̀ ti sílẹ̀ wọ́n fẹ́ náwó. ẹ̀wù ìjọ ti tó lọ. ọkọjọ aládùúgbò gbogbo ti sọ àwọn máa ṣe é. torí pé àṣẹ tí ó jà ló máa ń jà poro ẹjọ́. ó dàgbò. ojú múlẹ̀. ó dàgbò. jẹ́jẹ́ láyé gbà ó jẹ́jẹ́ láyé gbà ó jẹ́jẹ́ láyé gbà ó ọjọ́ sí jẹ́jẹ́ láyé gbà ó jẹ́jẹ́ láyé gbà ó jẹ́jẹ́ láyé gbà ó. ayé làwọn ti bàjẹ́ kí ló ayé ṣe ayé lè rú. Hello. Yeah, name your price. Please name your price. Any amount about a checking more. Tomisi is more precious to me than any amount of money. Tomisi, in Koko Godo, please just let me have what you want. Let me know make your demands known to me, please. Eh? Hello. Ẹgbẹ́ àgbì ikú lẹ ti máa gbọ́n ajá lẹ ti máa jà ẹ ṣí èrè sá. Bẹ́ẹ̀ sá. wá ṣeré ọmọ. Agbárí. wá ṣeré ọmọ. Ó ti pa. ṣe gbóhùn tiẹ̀ ṣá. ó ti kọ́ tẹ̀ bóyá ṣe látàárọ̀ nìyẹn ṣe ló pa fóònù. lè fi mí ṣe lórí Ọmọ àwọn àìsí lọ́ba ni àìsí lọ́ba ni. ìjọba mi láìdè ọ̀rọ̀ ṣe ìdèrè o. Mo ti gbọ́ yẹn ilẹ̀ òpó mọ́ká tó mọ rọrùn mọ́ káwọn kan ló ń gbà ló ń fọ̀ ní. Hello. Yes. Hello, yẹn sọ̀rọ̀ ìwọ lọ̀rẹ́ mi ìwọ lọ̀rẹ́. ẹ wo nǹkan tí ẹ bá fẹ́ ni kẹ́ sọ ṣe understand ọmọ yẹn nǹkan kan ò gbọ́dọ̀ ṣe o ẹ jọ̀ọ́ please ẹ jọ̀ọ́ kí lẹ fẹ́ gangan ká ṣe fún yín. Rose tó bá nífẹ̀ẹ́ 5 million ká pàdé mọ́. 5 million ẹ̀yin yẹn ń ṣe nǹkan tó pọ̀ 5 million ẹ̀yin ẹ sọ bẹ́ẹ̀ yín máa ṣe gba owó káwa mo bá ṣe máa fún yín ní owó yẹn ṣe máa send account number yín àbí báwo. jákò lórí aago lórí ibùkún tẹ̀lé ní sọ́jọ́ máa sọ sórí ìbùsùn àbúrò ibùkún. ẹ. Excuse me, I'm tired of this guy. But at least we're getting somewhere. Yes. What you mentioned, price. Then all the long will send account number. Modalities, what they think that let's expect that they will call again. Let's just be waiting. Nǹkan tó ń ṣe mí ni kó má tiẹ̀ tún lọ kidnap. kidnap èmi kí ọlọ́run ò ní jẹ́ ẹ̀yin kété lọ́fọ̀ ń ṣe mí ṣe ran wọn èmi ọ̀hún lè mẹ́mí èyí tá à ń ṣe ní kọ́lọ́n bá wa yanjú. Kó má tẹ̀ lọ. We are getting to somewhere. Yeah, we get to somewhere. What ṣẹlẹ̀ ni pé tí náà bá tún láṣẹ. Oh, it's ringing again. Hello? Oh, yeah. Okay. Hey, now there's okay. They send account number. No problem. Modalities will affect the full. Oh, one-on-one, a very one person. No problem about that. Let's have your arrangement. It be venue to affect. Let's have that promptly. I want you to release that young lady to me as quickly as possible. In Koko Godo She to me, see, you know that, please. Wọ́n máa tún sọ bí dájú máa pàdé wọn ó ti tún kọ̀ tí o. ó lè ní gbogbo yín. lọ́pọ̀ bá lè lè má wọlé yó. èmi ò láti tó ń jalè mi. bàbá ẹ̀ àfi àbúrò ṣá. wèrè tó bá gbìyànjú wèrè ohun wèrè ńlá. fọ́fọ́ ní pápá pẹ̀lú wájú kékeré owó ó lè. jọ kí ni mo bá fẹ́ fowó ṣe. owó ẹ̀ ló fẹ́ tún ṣe ló fẹ́ tún mú ṣe. wá mú. àti pàdé mi. ó dáwọ́ àní sọ̀tì. àbúrò ẹ̀kú kúrò lẹ́yìn. bóyá kájà ẹ̀. a máa sọ sí ìdáwọ́. àmì. Senator, tí náà bá tún láṣọ ẹ̀jẹ̀ ò ní tán lè kọ́nà at least we are getting to somewhere bí ẹ̀dọ̀ ṣe sọ ẹ jẹ́ ká ṣe máa wọ̀ kí àwọn suggestion tèmi máa make nísìnyí ni pé ẹ tètè máa lọ máa arrange fún owó yẹn ẹ make arrangement fún owó yẹn. The monetary issue is already in affair. That is no problem. ẹ wo mi ìfẹ́ kẹ́ drive ẹ má bínú ẹ jẹ́ káwọn drive ó dà ní pé ti wà 10 ẹ ti wà náà. bóyá kẹ́yìn drive jù. she's right. owó rẹ̀ yìnyín rẹ̀ o owó rẹ̀ yìnyín rẹ̀ o máa nẹ́ẹ̀dẹ̀. ayé mi my life owó rẹ̀. rẹ ní sùn. Don't worry, listen.
àti pé mẹ́rin báwo la ṣe fẹ́ pín owó yìí. kò sí pínpín kankan ẹ ṣàrà fún mi ní 2M kí n máa lọ. o lè ní ẹ o lè ní ẹ. abáwùjọ èsì máa lè báyìí kó sì jó lè báyìí kí ló dé. lọ́jọ́ kí ló dé bẹ́ẹ̀ ṣọ̀ǹkọ́ mi kọlà sọ́yẹ̀rì ni mí a máa pín náà gbọ́dọ̀ ní. that's it that's ní sùúrù mẹ́wàá pọ̀ kì í ṣe gọ̀lúgọ̀ bọ̀ o ò sí bẹ́ẹ̀ gbà ká pín owó yìí. ìwọ kí ló fẹ́ fi owó ṣe. jọjọjọjọjọ o yí pépépépépépépé léèyàn o èmi fẹ́ fowó tún voice tètè mi ṣe ní o. very good òun ni ó lè ṣé o rò pé gbogbo nǹkan tó ń sọ lọ́jọ́ yẹn àgbọ̀ àbí. hello wo báyìí bá mi gbé fóònù ẹ tó lè sọ̀rọ̀ dáadáa jàre. hello báwo ni níbo lẹ wà. ètètè wá jí mi gbé e dáhùn. ṣé Tòkunbọ̀ náà ti dọ́dọ̀ yín. ètètè mi fẹ́ káwọn roommate mi bá mi ẹjọ́ ètètè ẹ má pẹ́ èwo owó ní kókó ẹjọ́ dé mi lóhùn o ẹ mẹ́rin káwọn roommate mi bá mi bí ẹjọ́ torí Ọlọ́run. ok ó dàbọ̀. olórí burúkú ló ọmọdé yìí fún mi ní jèrè. My God! Oh my God! Tómi sìn pẹ̀lú gbogbo nǹkan tí ń ṣe ní láìfẹ́ ó béèrè mú fún ẹ and I gave you a lot of promises tó dẹ̀ mọ̀ pé mo kì í fail promises mi. This is somebody I promise mo máa jẹ́ kó lọ ṣe masters ẹ̀ ní America tó ti parí degree mi báyìí. Oh wow! Ó wá torí ẹgbẹ̀fà ó bẹ gidi nínú ìpèjì báyìí. Wow! Tí máa wá decide pé kí n punish ẹ kí n fìyà jẹ lórí nǹkan tó ṣe. Àwọn tó ní ẹ wá regret pé o exist rí. I won't do that. Màá fi ẹ lẹ̀ fún lọ. You see my senator. Everything. In fact, my senator, ó ṣì ń dàbí magic, ó ń dàbí miracle lójú mi. Bí Tómi sì lè ṣerú nǹkan báyìí, ojú gbà mí ti fún ẹ. dàbí àlá lójú yín. Ojú gbà mí ti fún ẹ. kí ni tíyàwó bá ìjẹun ìyá rí tó fi ń pa mí. ara fún mi sí mo ní 5 million ó ní 2 million lánàá mo ò pé ṣe kí ni jẹ́ ro ṣe aṣọ ó lè ní ó lè wọ́n yẹn ń tọ́jú ẹ̀ tó orí sẹ́nẹ̀tọ̀ àdá fún ẹ. àmín. ẹlẹ́dàá àmbásádọ̀ àdá fún ẹ tó wọ́n ṣe fún ẹ tó àwọn olóhùn yìí torí wọn ló ṣe wọ́n ràn báyìí. olè ọ̀gọ́rọ̀ ọlọ́ṣà Right now. a lóun kọ́lé òun ralẹ̀ ẹ̀rí bó ṣe rí ní àkọ́ọ̀rá tó pẹ̀lú olè ọ̀gọ́rọ̀ ọlọ́ṣà ẹ̀wọ̀n bó ṣe rí awítọ́ lóun nílẹ̀ at your age olè olè. má padà sínú yàrá yẹn o. sí àlọ́ yá dáadé lórí ó sẹ́rù mi. Mi tó mi ní jèrè ẹ̀. Mi ní jèrè náà. Tọ́jú ma mi sọ mi ní jèrè. Mi àṣẹṣẹṣẹṣẹ wá. Wíwí tó lò yẹ. Àwítà ìwé yẹ ní o sínétọ̀. Ẹlẹ́dàá ìmọ̀dá ẹlẹ́dàá fún ọmọ àwòrán ọmọ àmàdá àwọn àwò ẹlẹ́dàá sẹ̀kọ́ ọmọdá fáwọn olórí burúkú. Ọmọ àwọn sábà. Mo ti fojú àgbà fífi gbà tó fọ́kọ̀ pa àrísítò yìí o fọ́kọ̀ pa àrísítò yìí ṣá olóyè burúkú ní ẹgbẹ́ dákẹ́dá kókókókó ṣìdá kókókókó ṣìdá ni pẹ̀lẹ́ ní ẹgbẹ́ olùfàwọ́ olóyè burúkú ní yìí ìgbà wo ṣàdáadáa ìpínlẹ̀ ìpolóṣèṣe ìgbàlẹ́ ti pẹ̀lú mọ́tò ọ̀fẹ́ mi ní ọjà wọ́n ti mọ̀ àwọn méjìlá ṣe tẹ́lẹ̀ kí ló yẹ ká tó pé mẹ́rin. ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ̀ o ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ̀ o. ilé ìwé ṣóun lóbìnrin ẹ lọ ò lọ́wọ́ ẹgbẹ́kẹgbẹ́
gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ̀ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà.